móhùnmáwòrán ti Kingston Media TV, your best online television lórí YouTube. Níbi tí a ti ń fún yín ní ọlọ́kan òjọ̀kan àwọn ètò lóríṣiríṣi. Orúkọ tèmi ò yí padà, àyàfi àwọn orúkọ rere tọ́lọ́ ní kọ́ mọ́ kún orúkọ tí ìyá àti bàbá sọ ní. Akínsọlá Nurudeen Adékúnlé náà ni, tí gbogbo yín mọ̀ sí Mọ́tàgbàmọ́lẹ̀ 1, Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀. Ọlọ́run ló dé 1, àyàfọ́ lọ́yìn rèé, èmi apẹ́ mi lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo ògbóró. Ṣèbí yẹn ni mo fi máa ń ṣàdúrà wípé ẹnu ọpẹ́ tèmi ti yín, Ọlọ́run ọba Elédùà àkókò níjọ́ kan. Ẹ tún kọ́ àmójúbà wa o. A rí gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. A kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. A bọ́ sí orílẹ̀-èdè tí ẹ ti mọ̀ mímọ̀ wípé tó bá ti kúrò Nàìjíríà, orílẹ̀-èdè olómìnira Benin Republic náà tún ni. Níbi tí mo ti kan ògúnná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ìgbín, èèkàn kùgù nínú ọmọ Yorùbá, ẹni tó gbé àṣà dání tí ò fi àṣà ṣeré, ẹni tó ṣe wípé tá a bá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè Benin Republic, irú wọn kò ní jókòó náà à ń sọ̀rọ̀ lọ́wọ́. Ta ni mò ń pè rí? Bàbá mi tí mo pè, orí akọni tí mo fi dà lálẹ́ gàràgà, bàbá wa kábíyèsí olóyè olúwo àjàsá. Àwọn tó dákọ̀ wọn ju bẹ́ẹ̀ mi ṣe mọ̀ dànù, ṣùgbọ́n ẹ mọ̀ pé ọmọ Akínsọlá ìní gbé èèyàn wá sórí ètò kí wọ́n mọ̀ pé n ò mọ̀ kọ́ wọn, Ọlọ́run ní fi rú ẹ̀ ṣe kò gẹ́ ètè mi. Yín fún bàbá mi láàyè tí wọ́n dárúkọ wọn gangan bó ṣe yẹ kí wọ́n dá, lẹ́yìn tí àwọn èèyàn mọ̀ wọ́n sí, ẹnìkan kì í mara họ bí alára. Kábíyèsí bàbá, àṣẹ bàbá, ẹ bá dákọ̀ yín fún gbogbo ọmọ kóòtù òjìrì, gbogbo ọmọ Oòduà lágbàáyé. Àwọn àgbà bọ̀ wọ́n ní òdú kì í farapamọ́ fọlọ́kọ. Ọjà ò sì ní kún ká má dá àfin mà lọ́tọ̀, nítorí pé láàrin igba òbí láti ń yọ ìfin. Wọ́n ń pè mí ní alákọ̀ọ́kọ́ náà, wọ́n sọ mí lórúkọ Mùsùlùmí Zakariyahu. Àjàsá lórúkọ lé tí wọ́n sọ mí. Àjàsá làwọn èèyàn mọ̀, àmọ́ orúkọ náà ìjìnlẹ̀ orúkọ ẹ̀ Màjàmásá ni tí ò gbọ́dọ̀ kókó ogun. Àjàsá Olóyèdé òun lórúkọ mi, tí mo sì jẹ́ ọmọ Yorùbá gidigidi. Ìran mi ní ìran ẹ̀ṣà ògbìn, ọmọ olóògbìn arójòjò arójòyọ̀jò lárómiwẹ̀ nílé arólú. Ọmọ rẹ̀ ìgbéke sí apọnké kúrúrú bí ẹni pọnmọ ẹ̀ṣà ògbìn bá rújú kókó fún ẹ lóbì kò gbà. Tó bá fẹ̀rín fún ẹ kó kọ́ lẹ̀. Èmi lọ máa pẹ́ èkúté ilé òkáwùsà, inú yí gbirigbirigbiri ló máa ọmọ ọ̀pọ̀ oògùn arúmọ gàlégàlé. Ilé olóògbé tí mo béèrè, igba eégún ló fi lé hàn mí. Igba eégún níwájú, igba eégún lẹ́yìn, igba eégún lọ́tún, igba eégún lósì. Wọ́n mọ̀ lọ ọmọ olóògbé ò gbọ́dọ̀ fọkọ́ ṣálẹ̀ nígbàlẹ̀. Èyí tó bá fọkọ́ ṣálẹ̀ nígbàlẹ̀ bàbá ńlá rẹ̀ ló ṣálọ́kọ́. Ká má fàájì náà. Kábíyèsí ìtẹ́ ẹ fẹ́ gbé pamọ́ rè bàbá mi. Mo kú ń jẹ́ ń gbèjè gbẹ̀jẹ̀. Tí àbá wa dàbí ẹni pé àwa náà jọmọ tó mọ ọwọ́ ẹ̀ tó bá gbà jẹun, ìtẹ́ ẹ fẹ́ gbé pamọ́ tẹ́ ẹ fẹ́ gbé jáde rè. Ìgbà tí èmi mọ̀ nípa yín, mo ní à gbogbo tẹ́ ẹ ń ṣe ẹja gbé jáde ẹ̀takú. Bẹ́ẹ̀ sì. Ẹni kìnnì kan kọ́ ní oróyìn rẹ̀, mo ní à bàbá mi ibi táyé yí sí ní ìsìn, òun náà lórí ẹ̀rọ ayélujára bí ajere. Bẹ́ẹ̀ sì ni. Ogunlọ́gọ̀ ọmọ náà ti forí gbà, tí irú yín bá kọ̀ dé ẹ̀ bọ́ta. Àwọn tí ó mọ̀ ṣìnà pọ̀, mo wá dúpẹ́ pé awisọ́tún awisọ́sì síbẹ̀ náà Elédùà ní kẹ́ ẹ gbà fún wa. Ẹ ní jèrè tìjú bàbá. Ẹ pè mí lọ́mọ kékeré. Ẹ ní ìmọ̀ àwọn tó bí ọmọ wo níbo ló ti wá. Àwọn míì mọ̀ ṣerú ẹ̀, irú kò tọ́lọ́ gbé yìí náà, kí ni ó bí mi? Ọ̀rọ̀ wo ló fẹ́ mọ̀ bí tí màá jókòó tì? Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ọmọ Oòduà, ẹ bá ń dúpẹ́ lọ bàbá láti bí àtẹ̀ránṣẹ́ pé wọ́n fún mi nígbà láàyè láti jókòó báyìí fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀, nítorí pé wọ́n ti jó yé mi pé tó bá di ọ̀rọ̀ social media wọ́n ní bàbá wa yóò ní gbà. Mo ní àwa náà wà lọ iléèwé akẹ́kọ̀ọ́, a sì sún àwọn àgbàlagbà wọ́n gbà ti wà. Àwa dúpẹ́ lọ́wọ́ yín bàbá. Táwadàpọ̀ ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́jọ́ lólùfẹ́ wa tẹ̀m̀bẹ̀ ní òkèèrè àti nílé, ẹ ti máa rí àwọn fídíò bàbá. Àkọ́kọ́ àjọ̀dún
ọdún ìṣẹ̀ṣe tí OLU-ISESHE tí bàbá wa ṣe ní ọdún 2023 mo wà ńbẹ̀ live and direct. Elédùà ló mú mi wọlé kété tó dẹ̀ mú mi wọlé tán mo ní tí mo fẹ́ mú bí ní tí mo fẹ́ mú yẹn ni mo gbé wá sí gbangba nítorí pé tá a bá ń wòran ta ni ẹ jẹ́ wọ́n máa ṣe bí wọ́n ṣe ń ṣe àwọn ẹni bíi náà ni ó gba ìgboro kan tá a bá wá àwọn olódodo ká wá wọn kan ká mú wọn jáde. Bàbá ẹ ṣe ọdún ìṣẹ̀ṣe ti ọdún 2023 nínú oṣù kọkànlá yìí odidi ọ̀sẹ̀ méjì gbáko lè fi ṣe. Èèyàn lè sọ wípé àkọ́kọ́ ọrú rẹ̀ tẹ́yìn ó kọ́kọ́ ṣe òun lélẹ̀ ọgbọ́n wò lè dá sí. Wọ́n ní ẹni béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ ń gbọ́ bí béèrè là ń béèrè bí béèrè là ń béèrè ẹni ò bá mọ̀nà béèrè ó máa ń sọnù. Kábíyèsí. Mo sọ lẹ́ẹ̀kan alákọ̀ọ́kọ́ awo ni mí olújòǹgbòdo awo ni èmi ló lórí olúwawo gbóni ìgbà ìwáṣẹ̀ gbogbo ìlú Benin mo sì tún wá jẹ́ olú-ìṣẹ̀ṣe olórìṣà káàárọ̀ òjíire gbogbo ìlú Benin lábẹ́ àṣẹ kábíyèsí 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 ọba olórìṣà káàárọ̀ òjíire tí à ń dàpè ní Gàfárì Ayéyẹmí Àkànbí. Ṣé wá rí olórí olúwo ògbóni tí mo jẹ mọ́ alábẹ́ àṣẹ kábíyèsí 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 Àdìsá Àríwájòyè Adébọ̀sípò Ìmúgà tó jẹ́ ọba ògbóni fún wa nílùú Benin kárí gbogbo Afrique Centrale mo fi wọ́n fi dúpẹ́ fọ́lọ́run mo kí gbogbo wa. Ṣé rí ọ̀rọ̀ ni wọ́n béèrè ọ̀rọ̀ tí wọ́n béèrè ẹni béèrè ọ̀rọ̀ ló fẹ́ ìtì ẹ̀ gbọ́. Alákọ̀ọ́kọ́ náà ẹni kí ni. Mo ní ọdún ìṣẹ̀ṣe ìfẹ́ ṣe àwọn èèyàn mọ̀ wò lápá kan mo ní ọgbọ́n wò lè dá sí. Ṣé rí alákọ̀ọ́kọ́ náà mo ní ọmọ Yorùbá ni ọ̀pọ̀ èèyàn tí ò mọ̀ wọ́n máa ń rò pọ̀ ọmọ Ògùn ni ọmọ Ègùn ni mí. Lóòótọ́ ìyá mi lè Ègùn ìyá mi Ànàgó ni sábẹ́ Ọ̀pára ni wọ́n ti wá nílùú Kàbùà àwọn ni wọ́n wà lórí ọba ń bẹ̀ nísìn olóògbé màlélè mi a sì tún jó nígbẹ́ tí ilé ọlọ́yẹ. Ṣé ẹ rí ìṣẹ̀ṣe tí mo ṣe yìí nǹkan àwọn baba ńlá ni tí wọ́n patì tí wọ́n ò ṣe mọ́ ìdààmú wá kó sínú ẹbí àwọn ẹni tí ò yẹ kó máa kú gbogbo wọn kú fà àwọn ọmọ tó gbọ́dọ̀ níláárí wọn àmọ́ níláárí gbogbo ẹ̀ sá ń dojúrú mọ́ra wọn mo ní kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ mo bá sá di àgbà ọpẹ́ tí mo á dá fọ́lọ́run àbúrò bàbá mi tá ń dàpè ní málùmá ọ̀run rẹ fún ó ní 124 ans kó tó jáde láyé 124 ọdún òun ló já mi sí gbogbo rẹ ẹ̀rí wọn jẹ́rìí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ẹyẹ fòdè tó bá ṣe wípé ó lè mú ni kò bá mu àwọn ni wọ́n sọ yẹn. Ṣé rí lẹ́ẹ̀kan mo ń rúbọ kan níbi òjò dé àwa la rójòjò arójòyọ̀ tí a bá ń ṣe nǹkan tó jò bá ti rọ̀ ó kù díẹ̀ káàtó bí òjò àṣẹ olóògbé bá rọ̀ oore ni àmọ́ tó olóògbé bá ń ṣe nǹkan béèyàn bá fàjò fún onítọ̀hún ò ní gbádùn ayé ẹ̀ mọ́ tí ó fi kó láyé bẹ́ẹ̀ ni kò bàjẹ́ wò rí èèyàn yìí fàjò fún wa òjò àṣẹ àwọn bàbá wa ní máa ń rọ̀. Ṣé wá rí mo yàgbá bẹ ní o ṣe rí àbúrò bàbá mi yẹn tí mo sọ yẹn mo á sádi lónìí àwọn bàbá ẹ̀ ń sá ni nǹkan báyìí bí báyìí ni wọ́n gbé lọ nígbà tí a gbẹ̀sìn nítorí ẹ̀sìn ni wọ́n gbà Yorùbá ni wá. Bàbá ńlá wa Ọlábọ̀dé tó wá tẹ̀dó sílùú Benin kò kírun tó ikú ó kú sórí Yorùbá sórí ìṣẹ̀ṣe ni. Bàbá tèmi Agúnbíadé àti mọ́lùmọ́tà ń sọ yìí àwọn ni wọ́n kírun ẹ gbọ́ mi yé ìrun táwọn kí ni wọ́n fi kó gbogbo àwọn ìṣẹ̀ṣe ilé wọn kò dànù mo tẹ̀dúpẹ́ wọn kò dànù wọ́n lọ fi tọ́jú sọ́wọ́ àwọn èèyàn ni mo wá gbìyànjú títí mo kan gbogbo ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan mo bá tún dá gbogbo wọn padà wọnú ilé àtẹ́gùn àtòòdùà àtìyálóde Yemọja
àti Ṣàngó òrìṣà abéjì Ògún lákàáyé Ọ̀ṣínmálẹ̀ Ifá ni wọ́n ṣe máa ń pè mí ní babaláwo Ifábọ̀sípò. Ṣá gbogbo àwọn òòṣà ìdílé náà gbogbo ẹ̀ pátá ni mo tún kó wọlé padà. Mo á ní nísìnyí o mo ń fẹ́ dáadáa fún ẹbí mi, mo ń fẹ́ dáadáa fún làkejì mi. Ẹrù tí ẹbí ò gbé òun lèmi nìkan dágbé, mo sì ṣe àwọn bàbá náà wọ́n dúró tì mí ó sì yọrí sí rẹ̀. Ẹ káàbọ̀ mo gbádùn ìdáhùn yín dáadáa. Ẹ wá jẹ́ àtẹ̀síwájú, ẹ wá jẹ́ ká tẹ̀síwájú. Mo fi rí mọ̀ wípé bí bàbá wa ṣe ń sọ̀rọ̀ yẹn, àwọn fídíò bí ìṣẹ̀ṣe yẹn ṣe lọ, bẹ́ẹ̀ mo rí pé ẹ mọ̀ wò ní abẹ́nú. Pẹ̀lú ògo tọ́lọ́. Kábíyèsí ẹ jẹ́ ìyà síbí nínú ọ̀rọ̀ yín. Ìgbà tẹ́yìn wá lọ wú gbogbo àwọn òòṣà yìí tán bàbá yín tí wọ́n ti gbé jù síbì kan, tẹ wá rí gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀, tẹ wá rí wípé tó kàn ní wípé gbogbo ọmọ tí wọn ò ní láárí yìí, àwọn tó yẹ kán ti tẹ̀síwájú tí wọn ò tẹ̀wájú, àwọn tí ò yẹ kí wọ́n tètè kú tí wọ́n tètè kú, tẹ wá lọ wú àwọn òòṣà yìí. Ojú wo làwọn tí wọ́n mọ̀ wípé inú ìsìlámù wọn bí yín sí, Sàkárí ìyàwó wọn sọ yín, ṣé wọn padà dọ̀tá yín báyìí? Àfi sùúrù. Ẹ sọ díẹ̀ dákun. Ọjà ìbò màbẹ́ nìkan ò wá. Bó dùn mọ́yàn bí ò dùn mọ́yàn o kò kan èmi Àjàsá Òjò. Nítorí pé Yorùbá ni mí, oníṣẹ̀ṣe ni mí. Àgbò ló lọ́dún iléyá àfikún léwúrẹ́. Àgbò ló lọ́dún iléyá olóòtú àfikún léwúrẹ́. Ìṣẹ̀ṣe làgbà. Èmi bẹ̀ gbogbo ọmọ káàárọ̀ òjíire kí wọ́n bojú wẹ̀yìn, kí wọ́n padà sílé. Ẹ̀sìn tá a gbà wọ́n fi wá bàgbé sí ayé àwa aláwọ̀ dúdú jẹ́. Mo ṣì ń kírun dè ní o. Ní mọ́sálásí? Pẹ̀lú ògo tọ́lọ́ mò ń kírun dè ní orí awọ ọmọ wọn ń kírun, èmi ò tẹ̀ yí kírun nílẹ̀ àbí lórí orí awọ lèmi ń kírun. Kírun báyìí. Pẹ̀lú ògo tọ́lọ́, pẹ̀lú ògo tọ́lọ́ tí kẹ̀bíra tukùn. Nítorí Ọlọ́run ọba ni kúlíláhù mamalika limúlíkì tùtí limúlíkà mọ́ntàṣáù wàtàǹzí limúlíkà mi mọ́ntàṣáù wàtù ìzù mọ́ntàṣáù wàtù zílù mọ́ntàṣáù bìyàdí kalẹ̀ háì ìnáka lákùlì ṣe ń kọ̀dí. Ọlọ́run nìkan ló tó bẹ́ẹ̀ jẹ́. Oríkì ara ẹ̀ ni Ọlọ́run ni tùlíjù láìlà fi nàhárì wàtùlíjù nàhárà fi lẹ́yìn wàtùhùríjù là àyámínà màhítì wàtùhùríjù màhítà mínà là áyí wàtàzùkù mọ́ntàṣáù bìgẹ́rì ìsàbí. Oríkì tó lágbára ni oríkì náà tọ́lọ́wọ́n ọba gan kiri pẹ̀lú kún fáyà kùnù ni kún fáyà kùnù tó wà nínú gbogbo oríkì tó kiri yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ lódò. Mo ní kún fáyà kùnù bẹ̀rẹ̀ lórí bàdí ǹsàmáwátì wà lárúdẹ̀ wá ìzákọ̀dọ́ amúràfà ìnàmáyà kún làlà kún fáyà kùnù. Mo ló wá parí sórí iná máa múrú ìzára dẹ̀ ṣe ya ayakun lala okun fayakun fasubuhana lẹ́sí ìdí adé malakutu kò ṣe wáyé ìyàwó. Àwa àṣírí débẹ̀. Àwọn kún fayakun yẹn pẹ̀lú oríkì Ọlọ́run tó kiri ẹ̀yẹn ní gbogbo òrìṣà ń lò ni wọ́n fi ń jó òòṣà. Tí ìmísí Ọlọ́run ò bá sí lára òòṣà kan, òòṣà náà ò lè jẹ́ òòṣà. Wọ́n lè gbé aláàárẹ̀ débẹ̀ kó lálàáfíà. Wọ́n lè gbé ẹni tí ya ti ń jẹ látọdún mọ́dún tó sì wá bá aláwo oore pàdé nítorí pé orí ni máa ń gbé ní kó aláwo oore. Orí ní gbé ní kó aláwo oore nítorí èké aláwo pọ̀, oníjẹkújẹ aláwo pọ̀. Torí bá gbé ẹkọ aláwo oore, ìyà tí ń jẹ ọ́ látọdún mọ́dún. Ọlọ́run ó gba ẹ̀rí wọn torí Ọlọ́run ní ìdìnà siratal mustaqim. Ifá ìdìnà siratal mustaqim ni àfini mànà nífà, àṣẹ Ọlọ́run ló wà níbẹ̀. Wọ́n sọ fún ẹ wípé gbogbo àǹtú tó ń mu irun tó ń kí gbogbo tíwájú dúdú bí kóró oṣin. Wọ́n ti hàn kó didi Kùránì fẹ́ lòmíì tí ó ràn tó bá lọ bá aláwo rẹ̀ pàdé. Wọ́n sì sọ fún ẹ pé Odùduwà kan bẹ́ẹ̀ lẹ́yìn o, Ògún kan bẹ́ẹ̀ lẹ́yìn o,
Yemọja kan bẹ lẹ́yìn o àbí eégún kan bẹ nínú ìran yín o òòṣà báyìí kan bẹ nínú ìran yín Ọbàtálá ni o lọ bọ́ tó bá bọ́ wàá rọ́nà àbáyọ. Ibi tọ́lọ́run ọba tiẹ̀ tó gbé sí etí kalẹ̀ tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ nìyẹn. Ibi tó ti fẹ́ gbọ́ tiẹ̀ ni. Ibi tí Ọlọ́run ọba tiẹ̀ ẹlẹ́dàá ẹ̀ tó ti fẹ́ gbọ́ àdúrà ẹ̀ nìyẹn, kì í ṣe gbogbo ibi tó ń sáré gbà. Ló bá sì lọ bọ ohun tí wọ́n ní kó bọ yìí ó bá tán, ìfọ̀kànbalẹ̀ ó bá dé, ìrọ̀rùn ó bá dé. Kò pé ká má kírun, kò sì pé ká má lọ ṣọ́ọ̀ṣì. Kábíyèsí kò nílò pé èèyàn béèrè pé ṣé ẹ kéwú àbẹ́ ẹ kéwú, ó ti hàn pé ẹ kéwú. Mi ò olóòtú dákun mi ò kéwú mọ́kẹ́. Ọ̀dà nǹkan kan lèmi fẹ́ bí nínú ìbéèrè tí mo mọ̀ pé yóò máa tawọ́ tasẹ̀ nínú gbogbo ẹni tí bá ń wo fídíò yìí lẹ́nu mi ò bá sì débẹ̀ yóò dàbẹ̀ ni pé iṣẹ́ mi ò yé mi. Máa bọ̀. Kábíyèsí ẹ jẹ́ tó padà síbi ọ̀rọ̀ onírúndé Sàkárì àwùjọ sọ yín àwọn tí wọ́n sì jẹ́ bàbá yín ni wọ́n gbé Islam wọlé wọ́n kó ìṣẹ̀ṣe wọ́n wábì kan kò sí. Nísìnyí tẹ̀yìn ti wá gba ìṣẹ̀ṣe yìí pé káwọn ẹbí ó lè là kí gbogbo ọmọ lè níláárí káyọ̀mọ̀ èèyàn mọ̀ kúkú ìyàmọ́ ẹ jẹ́ wọn béèrè ẹ ti gba àwọn òòṣà lọ́wọ́ báyìí ẹ ti gbé wọn dání ẹ sì tún sọ̀rọ̀ bí ìgbà tí ká pé ẹ tún gbọ́ Ọlọ́run gbọ́ ṣé ẹ̀yin tún gbọ́ Ọlọ́run gbọ́ ni. Olóòṣà tí ò bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ kì í ṣe olóòṣà. Ọlọ́run kan Aláhù. Òun ní òòṣà gbogbo àwọn òòṣà. Kìí ṣe báwọn òòṣà yẹn gẹ́gẹ́ lẹ̀ ń pè lọ́lọ́run. Rárá o, kò sẹ́nìkan tó lè pe òòṣà lọ́lọ́run, onítọ̀hún ya wèrè ni. Ó ṣe kí ni? Ó ya wèrè ni, wọ́n kọ́ mọ́ rí odóbo lórí ni, àbó ṣubú láàrin ọ̀jà ńlá. Kò sẹ́nìkan kan tó lè pe òrìṣà lọ́lọ́run. Ọlọ́run ọba Allah wa idu tó wà lókè, ọba àṣọ ọba títí tóbi rẹ̀ kò lẹ́gbẹ́. Ọba tó lè ṣeun gbogbo, ọba lèwí lè ṣe. Òun ni òrìṣà ńlá tó mí sí gbogbo àwọn òòṣà lára. Àwọn fake òòṣà wà o táwọn èèyàn fi ń ṣe jàmbá o tí wọ́n fi ń gbàyàn. À ń bọ̀ bẹ́ẹ̀. Ọ̀hún dáadáa báyìí. À ń bọ̀ bẹ́ẹ̀ á sọ̀rọ̀ bí dáadáa bẹ́ẹ̀. báyìí. Gbogbo àwọn òòṣà tẹ́rí yẹn ọmọ ogun Ọlọ́run ni wọ́n. Ọmọ ogun Ọlọ́run. Ọmọ ogun Ọlọ́run ni wọ́n. Sáàmọ̀yé là wà níní. Ọmọ ogun Ọlọ́run ni wọ́n. Ẹlòmíì wà ó lè jẹ́ wípé ìrun ni máa ń kí déédéé tẹ́lẹ̀ rí nìkẹ́ ẹ fi ń bọ́ sí àbí chọ́ọ̀chì ló ń lọ ẹ̀rí ó lè dédé pa àwọn yẹn tì. Jagunlabi ó bá nawọ́ bà ìyàwó bá bẹ̀rẹ̀ sí jẹ́ yóò máa rò sọ pé kí ní í ṣe òun yìí. Ta ni wọ́n ń pè léṣù? Ta ni wọ́n ń pè léṣù? Gbogbo ẹ̀yin tí ẹ wò wá lójú mú màwòrán bàbá wa Kábíyèsí Olóyè Àjàsá Olúwo àwọn ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi tájọ́ ń fi ọ̀rọ̀ jomi tó rọrùn mo sì mọ̀ pé lábẹ́ bó tilẹ̀ kórí ẹ ti máa mú nǹkan kan àbí èkejì nínú ọ̀rọ̀ wọn. Bàbá àwọn èèyàn máa ń bẹ̀rù ẹ̀yin tí ẹ bá ń ṣe ṣẹ̀ṣẹ̀ ǹjẹ́ ẹ fura. Dáadáa báyìí wọn yìí fẹ́ ọ̀rọ̀ wa. Fífẹ́ kọ́ o pé wọ́n bẹ̀rù wọ́n máa ń bẹ̀rù wa wípé ikú ni wá. Wọ́n nígbàgbọ́ pé tó bá ti wà nílànà yìí mo ò ṣe sótọ́ o mo ò ṣe bá dúró pọ̀ wọ́n fa burú kàn yín o ṣé bẹ́ẹ̀ náà ni àwọn oníṣẹ̀ṣe burú débi pé ká máa fi àdánwò kan yàn. Kò jọ. Kò jọ. Kò farajọ, kò fojú jọ. Ẹ la. Àwa oníṣẹ̀ṣe la dájú. Àwa oníṣẹ̀ṣe la lẹ́mìí ìdáríjì. Àwa oníṣẹ̀ṣe la fẹ́ràn làkejì. Nítorí wípé kí ni ẹ ní rí oníṣẹ̀ṣe kan. Ọjọ́ ò lẹ gbọ́ wípé àwọn oníṣẹ̀ṣe ni wọ́n kó bọ́ǹbù àti ìbọn tí wọ́n fi lọ fọ́ ìlú kejì. Tí ò bá yí ṣàwọn oní ìsìlámù yóò jẹ́ àwọn oní kírísítẹ́nì. Ibẹ̀ yẹn ni kẹ́ ti wò ó ná. Ọjọ́ ò lẹ gbọ́ wípé àwọn oníṣẹ̀ṣe wọ́n kó bọ́ǹbù wọ́n fi lọ fọ́ ìlú mi wọ́n fi run ìlú náà. Ẹ ó rí i pé àwọn oní ìsìlámù yìí pẹ̀lú àwọn oní kírísítẹ́nì yìí ni ìjàngbọ̀n tó wà nílé ayé lágbàáyé lónìí. Oníṣẹ̀ṣe máa ń bẹ̀rù wípé kíní ìyá yìí ṣe ohun ìwọ nífẹ̀ẹ́ ni tóun bá ṣe ìṣẹ̀ṣe ó mú un. Àmẹ́ni tí ò ṣe ìṣẹ̀ṣe ó ti mọ̀ pé tóun bá ṣe òun ó tọrọ astaghfirullah láyà bí kọ́lọ́hún dáríjì òun tí wọ́n sì fi ń tanra wọn jẹ. Ẹlòmí àti ẹ̀ní níbi táwọn máa ń ṣẹ̀ṣẹ̀ kan
tẹ́ni tí òkè bá ń ṣẹ̀ṣẹ̀ kan àwọn ọmọ rú astaga fúru láì táwọn ọmọ ṣe tó yàtọ̀. ẹ má dá wọn lóhùn bóyá wèrè ló bá ya wọn sùn náà fi lóyún ẹ má dá wọn lóhùn èdè ìtúnijẹ òfojọ́ kejì ọjà ni ọlọ́run ọba gbéyàn bá ṣẹ̀ ọlọ́run máa ń dáríjì ni àmọ́ ayé ń máa ń gbẹ̀san. ayé lẹ̀san wà bí àkọlé rẹ kọ́. ọlọ́run ọba ní òun ni alìjàzá nìsa ni ìlà nìsa kí ló sọ ń bẹ̀ àwọn tí ò bá mọ̀ wọ́n máa ní ọlọ́run lòun ò bí máa mú òun bí ẹ̀san rárá bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ò bí máa dépò yóò bí ẹ̀san ọlọ́run ọba lọ́ba ẹlẹ́san ọlọ́run kọ́ ni máa san ẹ̀san náà fún yàn ẹ gbọ́ mi yé ẹ gbọ́ abẹ́ ìdáhùn gbogbo ìwà burúkú téèyàn bá wù ọlọ́run kọ́ ni máa ń sẹ̀sẹ̀ fún mi ó máa ń gbélé ayé lọ́wọ́ ni wọ́n máa gbẹ̀san lára onítọ̀ ó máa ń gbélé ayé lọ́wọ́ àwọn ohun tó dá tó fún lágbára nílé ayé wọ́n máa gbẹ̀san lára onítọ̀ ọlọ́run ti fẹ́ràn wa jù wípé wọ́n máa ní iná ọmọ náà ni ọmọ náà ọlọ́run fẹ́ràn wa jù kókó wa dà sínú iná lọ. èyí wá dífá fún ẹ tó bá jẹ́ pé ó bá wà nílànà ìṣẹ̀ṣe tó jẹ́ pé kò ṣeé súntọ̀ ìwà àkàlù ń gbé lọ. ẹ má dá wọn lóhùn wọn fẹ́ òótọ́ wọn sì fẹ́ òdodo ẹ gbọ́ mi yé wọn fòótọ́ wọn sì fẹ́ òdodo oníṣẹ̀ṣe lóòótọ́ oníṣẹ̀ṣe ní òdodo àwọn awóbọ̀ ló tu fẹ̀ wọ́n ní èbè tí èkó ló bá kọ kì í dọjọ́ alẹ́ awo ò sì gbọ́dọ̀ la awo ẹgbẹ́ ẹ̀ làágùn kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àwa oníṣẹ̀ṣe ìjà ò lè ṣe kó má dé bẹ́ẹ̀ tí ìjà tá bá jà láwàárọ̀ kò gbọ́dọ̀ dọjọ́ alẹ́ a gbọ́dọ̀ wọ́nà àti parí ẹ̀ kò gbọ́dọ̀ dalẹ̀ láàrin oníṣẹ̀ṣe tó bá pé tó mọ ìṣẹ̀ṣe tó bẹ̀rù ìṣẹ̀ṣe tó bẹ̀rù nǹkan tó wà níbẹ̀ tó mọ ohun tí rúmọlẹ̀ ń jẹ́ tó mọ ohun tí òòṣà ń jẹ́ kò gbọ́dọ̀ yànjì kò gbọ́dọ̀ yóòdì débi bá máa bàǹkà rẹ ègbè tí kò ló bá kọ ò gbọ́dọ̀ dalẹ̀ awo ò sì gbọ́dọ̀ la awo ẹgbẹ́ ẹ̀ láàgùn ṣe rí àwọn ẹlẹ́sìn tọ̀ ẹ rí ẹlòmíì ò ní mi ò ní kí mọ́ tí Bílálì ó fi pan fèrè. mo ti wá gbọ́ rí. tọ́ ṣe rí àwa oníṣẹ̀ṣe tí a bá bára wa jà láyé àná tẹ́lẹ̀ rí gbogbo ẹbí tẹ̀ ti dàrú ẹ̀sìn ti bà gbogbo ẹbí jẹ́ kò sẹ́bí kan tẹ́nu ẹ̀ tún kò má lónìí nítorí ẹ̀sìn àkókò tí wọ́n bí àwa tí àwọn bàbá wọ́n bá ń bá àwọn ìyá wa jà tí wọ́n bẹ̀ wọ́n tí wọ́n ò gbọ́ àbí wọ́n ń bára wọn ní gbólóhùn asọ̀ tí wọ́n ń bẹ̀ wọ́n tí wọ́n ò gbọ́ ẹ rí wọ́n máa ń pe ìpàdé sójú orí wọ́n máa ń pe ìpàdé sójú orí ibo là ń pè lójú orí baba ńlá bàbá wọn tó ti kú ibi tí wọ́n sin sí ibẹ̀ lójú orí ẹ̀rí wọ́n pàdé lójú orí ibẹ̀ lọ́rọ̀ ti máa ń ni ó ti tán. ó gbọ́ tí wọ́n bá ní ohun tá à ń sọ fún ẹ yìí tó o bá gba eégún ilé òbí ẹ o tó o bá gba alájọbí òbí ẹ o tó o bá gba àwọn òkú ọ̀run náà òbí ẹ o tó o bá gba bàbá náà tó ṣẹ̀ wá kalẹ̀ yóò bí ẹ o kí àwọn máa ń fọ̀rọ̀ lẹ̀. tó ní ṣẹ̀ṣẹ̀ lè bí màá lè. ó sórí ọ̀rọ̀ tó béèrè àtàrí àjìnàkú ni o. ẹ̀kọ́ jẹ́ mi. oníṣẹ̀ṣe lè bí máa lè obìnrin ni kì í bí ọmọ àlè. obìnrin ni kì í bí ọmọ àlè oníṣẹ̀ṣe lè bí ọmọ àlè kí ló fà á ṣèbóbìnrin ni ó máa bí máa fún. bẹ́ẹ̀ni. bóbìnrin yẹn bá lọ gbé oyún ẹlòmíì wá fún. sọ̀rọ̀ ọ̀run. ó máa fi hàn o. ó máa fi hàn ṣé kó pa máa ta sálà nísìnyí ni ò ní fi hàn. ẹ gbọ́ táwọn àgbà mọ́ ní tí agboolé kan ò bá tí ì máa dàrú ọmọ àlè ibẹ̀ ò tí ì dàgbà. ìdàgbà ní.
wọ́n máa ń gbé ọmọ àlè wá fọkùnrin, obìnrin nìkan ni kì í bí ọmọ àlè. Nítorí ọmọ tiẹ̀ tó rù sínú ni. Ọmọ tiẹ̀ ni. Ó lè má jọkọ ọmọ ọkọ ẹ̀, àmọ́ ọmọ tiẹ̀. Ọkọ ló lọ́mọ àlè, obìnrin ló lọ́mọ. Ẹ ṣé bàbá wa. Ẹ jẹ́ kí n wá sáré tibẹ̀ níṣẹ́jú àyà kí n yà síbi ọ̀rọ̀ pé ẹ̀ní àwọn oníṣẹ̀ṣe onímọ̀dàrú Wọ́n pọ̀. ẹ̀ní ẹ̀ ń bẹ. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀. Ẹ sì rí pé ó wà nínú ọ̀rọ̀ tí mo sọ náà nígbà tí àtúntò sọ pé dápẹ́ ẹja ṣe ta fẹ́ ṣe. Pé àwọn èèyàn máa ń bọ́ sórí Facebook nǹkan tí wọ́n lọ ń mú àwọn oògùn tí wọ́n ń pa àwọn ọmọ ọlọ́mọ fi ṣe tutù ọ̀la. Bàbá tẹ́yìn bá kọ̀ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ wọ́n ní ẹrú kan ní máa mú wọn bú igba ẹrú orí social media ti kún tẹ̀bá mélè tẹ̀bá mẹ́ra rẹ̀ èèyàn tẹ̀fi kélé àwọn ọmọ kan sì ń lọ ṣe nǹkan yẹn gbogbo police station níṣẹ́lẹ̀ mọ́ lórí irú àwọn ọ̀rọ̀ báyìí. Bàbá kí lè lè sọ ayé ń bàjẹ́. Olóòtú Bàbá kì í ṣẹjọ́ ẹni tó jàmàlà tí ò ṣíwọ́, bí ò ṣẹjọ́ ẹni tó fẹ̀gúsí ṣe bẹ̀ẹ́ náà mọ̀. ẹ dákun ẹ là. Ẹjọ́ ìjọba ni. Ẹjọ́ ìjọba ni. Ẹjọ́ ìjọba ni. Gbogbo ẹnu mọ́ fi wí. Àwọn ìjọba kí wọ́n máa wò mí. Àjàsá olóyè ló ń sọ̀rọ̀. Olú-ìṣẹ̀ṣe olórìṣà káàárọ̀ òjíire ìlú Benin. Olórí olúwawo gbóni ìgbà ìwáṣẹ̀ ìlú Benin. Èmi mò ń sọ bẹ́ẹ̀. Ẹjọ́ ìjọba ni. Ṣé ẹ rí ibi tí ọ̀rọ̀ ìjọba tó kù díẹ̀ káàtó sí tí apá wọn ò tí ì mọ̀ fi káwọn ẹni ibi yẹn ní wípé kíni wọ́n gbọ́dọ̀ bá àwọn ọmọ ìlú ṣọ̀rẹ́, nítorí pé kíni bólógbò bá gerí àjà ojú ẹ̀ á tó gbogbo ilé. Àwọn ìjọ tí wọ́n máa ń fúnrú àwọn oògùn bẹ́ẹ̀ ṣebí fọ́rọ̀mù àbí fọ́rọ̀mù kọ́. Báwo náà ṣe ń ṣeṣẹ́ gbà tí irú àwọn fọ́rọ̀mù bẹ́ẹ̀ wọn lè mọ wá wọn kàn. Ibẹ̀ níṣẹ́ wọn kù sí. Ṣé wá rí gbogbo ẹni tí ó bá ti gbẹ̀mí èèyàn láyé yìí fi sọ pé òun fi fẹ́ jẹ́ èèyàn, òun fi fẹ́ dolówó, rádaràda, rẹ́gbẹ̀rẹ́gbẹ̀, ránhunránhun, játijàti, wúruwúru ní máa ń kẹ́yìn ayé wọn. Ṣé wá rí gbogbo ohun tí wọ́n bá wá fowó owó náà ṣe kan kíní náà yìí wáyé níláárí kì í wúlò títí fi kàárọ̀ máa dọ́mọ wọn. Nítorí ẹ̀mí kì í kú, ara ló máa ń kú. Ìwọ tó gbẹ̀mí èèyàn, ẹ̀mí náà ó máa tẹ̀lé ẹ káàkiri gbogbo ìgbà ni o. Wọ́n yí padà. Ẹ̀jẹ̀ ara olú ẹ̀ yóò máa kígbe ẹ̀san. Omi ara ẹ̀ yóò máa kígbe ẹ̀san. Ẹran ẹ̀ ó máa kígbe ẹ̀san. Egungun ara ẹ̀ ó máa pe ẹ̀san. Irun kọ̀ọ̀kan tí ń bẹ lára ẹ̀ ó máa pe ẹ̀san. Ẹnìkan ò ní pa àyàn, wọ́n ní awo kì í pa awo jayé. Èèyàn kan ò ní pa èèyàn káyé tiẹ̀ fi dá, kátùbọ̀tán tiẹ̀ náà dá o. Ó máa ń ran ọmọ, ó máa ń ran ọmọ ọmọ, ó máa ń ran àrọ́mọdọ́mọ. Ṣé rí ó ga o. Kí ló fà á tọ́lọ́run dá àwọn ẹranko? Ẹranko wà nísìnyí ó dúró ń dúró èèyàn. Ẹ̀jẹ̀ ààrẹ ẹ̀jẹ̀ èèyàn ni. Tá lè lò fi ṣoògùn àṣírí. Ajá tẹ̀ ń wò yẹn. Ajá ọlọ́pàá wà. Ajá ọlọ́pàá wà. Tó tún ṣiṣẹ́ ju èèyàn. Bẹ́ẹ̀ni. Ajá dúró dúró èèyàn. A ní ọdẹ. Ṣèbéyàn lọdẹ tí ń ṣọ́lé. Ajá tún ṣọ́lé ju èèyàn. Ṣé rí ológbò tẹ́ ń wọ̀ yẹn? Àwọn èèyàn ò fẹ́ wádìí nǹkan ló mú wọn ni wọ́n fi ń dóró. Ṣé wá rí àgàgà ẹyẹlé? Alájẹ lẹyẹlé. Gbogbo ẹni tó bá mọ àṣírí ẹyẹlé dáadáa, bí ò tẹ̀ ní owó lọ́wọ́, àṣírí ẹ̀ ó máa bọ̀. Dandan ẹyẹlé, ẹni tó bá mọ àṣírí ẹyẹlé, tó mọ̀ bá ṣe lè padà, bá ṣe lè ṣe gbà,
tí ó fi lo gbogbo ilé ayé àṣírí ẹ̀ yóò máa bò ó lè má lówó lọ́wọ́ kí wá láǹfààní owó ta tẹ̀ ń lé káàkiri náà olówó olówó òkọ́lé ó kú èmi tẹ́mi wà níbi sàn láàrin mi ò ní bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ nínú nǹkan burúkú kankan àwọn dábàá wà àwọn ẹranko wà ṣé ẹ dákun ẹ dáríjì mí o ẹ̀yin ayé o nítorí kì í pẹ́ fún yín àkóbá àdábá ọlọ́run má jẹ́ àmọ́ kọ́lọ́run máa dáàbò bò wá ọ̀rọ̀ tá a máa pá tá a mẹ́sẹ̀ ọlọ́run má jẹ́ kí wọ́n fòpin ẹ̀kọ́ sí wa lọ. gbogbo àwọn ẹni tí ń dá èèyàn lóró tí wọ́n ń dẹ́kun pa bí a mọ́ tí wọ́n fi ń lo owó ẹ máa wo àtúbọ̀tán. ẹ ó ra àwọn ẹlòmíì wọn ò lówó náà láyé àtúbọ̀tán wọn máa ń da ẹ̀yìn wọn máa ń da gbogbo ẹ máa ń gún régé àwọn tí wọ́n wá àṣírí owó gbọ̀ náà ká lo àwọn ẹranko àwọn dábàá àwọn nǹkan tá à ń lò láwọn kí ló fà á tọ́lọ́run fi dá àwọn kìíní yẹn èbí kábà lè máa lò wọ́n ni ṣára wa la máa paná ká tó lówó ni kò jọ nǹkan burúkú ni gbogbo ẹni tó wà lórí ọ̀nà yẹn tí wọn ò bá padà sẹ́yìn ẹ ó rí sọ pé àṣírí wọn máa tú náà. ó ń tú. àṣírí wọn máa ń tú náà. wọ́n kọ́ àgọ́ ọlọ́pàá wọ́n tún bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ ọgbọ́n máa kánbì wọ́n máa. àdúrà àwọn àfáà kan lẹ́nujọ́ mẹ́ta yìí. bẹ́ẹ̀ ni. ṣé ó yẹ kó jẹ́ pọ́wọ́ àfáà láti bá rú nǹkan bẹ́ẹ̀. a rí ṣọ́ọ̀ṣì lẹ́nujọ́ mẹ́ta yìí tó jẹ́ wípé tí ìjọ wọn fi ń kún aboyún ni wọ́n rì bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. ibo la lọ. àgùntàn tẹ́ ń wò yẹn lásán níwọ̀ làgùntàn ń rìn wọ̀lú. àgùntàn yìí wọ̀lú lòun nìkan ṣoṣo. ẹni tó bá mọ̀nà débẹ̀ bí iṣẹ́ kan ní bá ń ṣe èrò wà. kí la wà lọ dídí èèyàn mọ́lẹ̀ fún. kí la fẹ́ fèèyàn ṣe èèyàn ẹ̀mí tí ń bẹ lára èèyàn ọlọ́run ni kò sẹ́nì kankan tí máa ń kú ẹ̀mí máa ń jáde kúrò lára ni tó bá dọjọ́ iwájú bí ẹ̀mí bá jáde kúrò lára ibi tó ń lọ àrà tí àtọ́lọ́hún fi ń dá gbogbo ẹ̀ á wà sọ̀rọ̀. èmi ò ní fi yín lẹ̀ o bàbá mo ti dọmọ yín ẹ̀yin ní fi yín lẹ̀. fọkẹ́ balẹ̀. nítorí pé àgbà tó bá wà tó ní mímọ̀ tó bá pọ̀ ìmọ̀ yẹn sí àwọn ọmọ kéékèèké lórí irú wọn ni wọn ò kú láéláé tí a bá ní bàbá ẹ̀ ní kú láéláé ẹni tó nímọ̀ tó fi ìmọ̀ yẹn mọ àwọn èèyàn ní ìkú láíláí torí kò sígbà tí wọn ní máa rántí ẹ̀ bàbá mi ẹ̀ ní kú láíláí. àṣẹ àti ìwọ náà àti ìwọ. ló kọ gbogbo ọmọ kóòtù òjèrè ọmọ òdùà ànímọ̀dọ́ ọmọ yín sẹ́. o ṣeun wa ti bí ọmọ sáà. èyí tẹ́ wíwù ẹ rà àwọn tí ó tẹ àtẹ̀rẹ̀ṣẹ̀ pé mọ́tàgbà mọ́lẹ̀ súnmọ́ bàbá dáadáa o gbogbo kíní ẹni kọ́ gbá o mọ́ fi wọ́n lẹ̀ o mọ́jọ pẹ́ mọ́jọ kódà mo lé rẹ̀ tó sọ pé òun ó sponsor wa pé tó bá rò pé ẹ lè fi ṣe ìkankan bàbá mi yìí nílà nílà àgùn ibi tẹ́ ẹ bá dé náà ní jó mo rò pé àbọ̀rọ̀ wọn ló tó fún onílàkàyè dá bẹ́ẹ̀ ni àbọ̀rọ̀ tá a bá sọ fún ọmọ torí tó bá dénú ẹ̀ tó ṣe bí òwe yìí tí ìfiyínlẹ̀ náà èyí tí à ń sọ yìí ni mo fẹ́ ká fi ẹnu ẹ̀ kún ibì kan o nítorí pé ibi tó kù sí ni pé ìfẹ́ kẹ́ ẹ̀ dìde tó bá tàkókò mo fẹ́ kí ẹ mú mi lọ sídìí àwọn òrìṣà wa yìí gẹ́gẹ́ bí ẹ ṣe ṣe ní àwọn ọjọ́ tí ẹ fi ṣènáwó yìí kẹ́ ẹ bá mi ṣàlàyé àwọn òrìṣà ilé ọ̀kọ̀ọ̀kan Ògún ni o Ifá ni o Ọbàtálá ni o Ọ̀sà ńlá ni o Èṣù láàlú ògiri oko àti àwọn òrìṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a mọ̀ yà wọ́n tí ẹ mọ̀ tọ́ka sí pé eléyìí léyìí tí wọ́n bá sán èèyàn dì í ta tó bá mú nǹkan kún èyí ẹ̀lìmọ́ làtán ṣùgbọ́n tó bá fèyí kún ọ̀rọ̀ ẹ̀ wọ́n dárí jì ẹni tí ń kó ẹ ṣe yìí fún mi. ètò kan wá wà bàbá tí mo gbé kalẹ̀ tí mo pè ní níbo la bẹ́sìn dé àwọn èèyàn ti dá sí àwọn oníṣẹ̀ṣe ti dá sí lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti dá sí lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ bí àwọn àfa àwọn wòlíì ẹ̀yin náà bá wa dá sí ètò níbo la bẹ́sìn dé tí a fi sọ̀rọ̀ yìí àwọn kan tó kù náà ni àṣẹ bàbá iṣẹ́ ọwọ́ ẹ ò ní bu ẹ. àṣẹ bàbá àṣẹ kábíyèsí àṣẹ. ṣé mo lè máa. èyí ò ní á padà ṣe ṣùgbọ́n èso tẹ́ ẹ bá fẹ́ sọ
ṣé ẹ rí ọ̀rọ̀ tí mò ń sọ gbogbo àgbáyé ní gbọ́. bẹ́ẹ̀ni. kò sí nǹkan kan tí ń jẹ́ ẹ̀sìn. kò sí nǹkan kan tí ń jẹ́ ẹ̀sìn mo kọ́ dọ̀la. ẹ̀yin ó yá ẹ wá jẹ́ ká fi gbogbo àṣẹ ti gbọ́ wọ́n ní kò sí nǹkan kan tí ń jẹ́ ẹ̀sìn ọwọ́ àdínú fídíò níbo la bẹ́ sì dé wo ẹ bá dákọ̀ yín lẹ́ẹ̀kan sí. èmi ni Àjàsá olóyè ọmọ ẹ̀ṣà ọ̀gbìn ará ògbójò àròjòyọ̀ kò sí nǹkan kan tí ń jẹ́ ẹ̀sìn sẹ́ ẹ̀ nǹkan tó mú ẹ̀sìn wáyé tó bá ti yá máa wá sọ. inú fídíò tí ó tẹ̀lé ẹ gbọ́ níbo la bẹ́ sì dé bàbá mi ẹ ṣé mo dúpẹ́ inú mi dùn pé gbogbo ẹ̀yin tí ẹ wò wá gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrì ọmọ Oòduà fídíò yóò gbọdọ̀ dúró ẹ jẹ́ ó rìn ẹ jẹ́ kí fídíò yìí ẹ jẹ́ ó rìn ẹ share ẹ̀ lógúnlógún lọ́gbàlọ́gbà ẹ jẹ́ ó lọ ẹ jẹ́ ó go viral kí àwọn èèyàn kí wọ́n gbọ́ ìdí ni wípé ẹni tó pọ̀n ló mọ̀ o tẹ̀tí ìwọ ẹnì kò lè sọ ẹni tí ó rí fídíò yìí tí ó gbọ́ gbogbo tí bàbá wa sọ yìí nínú àwọn tí wọ́n ti pèlò bí wọ́n ṣe ṣe aburú tí ó sì jáwọ́ àmọ́ o ọmọ àwọn èèyàn kan ní wọ́n ti bọ́ sọ́wọ́ àwọn èèyàn kan ètò wọn yọ lọ́mú lọ tí wọ́n fa ojú ààrẹ ẹ̀ tí wọ́n gé ojú ààrẹ lọ́kùnrin ètò ẹ̀ gé apá tí wọ́n yọ ojú lóríṣiríṣi. olóòtú lọ́wọ́lọ́wọ́ mo bẹ̀ wá àwọn ẹni tí wọ́n ti há àwọn ọmọ lọ́mọ obìnrin ní ọkùnrin ni mọ́bì kan lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n mọ̀ pé wọ́n fẹ́ lò wọ́n èmi bẹ̀ wọ́n kí wọ́n tú wọn lẹ̀ kò sọ́nà níbẹ̀ mo bẹ̀ wọ́n mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ wọ́n. ẹ sọ pé mo bẹ̀ ọ́. mo bẹ̀ ọ́ ìwọ yìí tó ń ṣe mo fi ìkúnlẹ̀ abiyamọ fi bẹ̀ gbogbo yín tẹ́ ń ṣe tẹ́ ń wò mí mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ yín mo fi ọjọ́ tí abiyamọ ń rí nira láti bí ọmọ tẹ mú yẹn mo fi bẹ̀ yín mo fi ọlá wàhálà tí òbí ṣe lé ọmọ yẹn lórí kó tó dàgbà débi tí ẹ wá mú mo fi bẹ̀ yín mo fi ọlá wípé owó funfun ni kò tó èèyàn mo fi bẹ̀ yín ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ tú wọn lẹ̀ ṣòwò nǹkan téèyàn ò ní tí ó sì tún kú kí wá láǹfààní owó náà kí wá láǹfààní ẹ̀ àwọn ẹranko wà nílẹ̀ tẹ́ lè lò tí ẹ bá súnmọ́ àwọn àgbà wọ́n fi hàn yín owó tó bá ṣe wípé èèyàn bá lówó kì í kú ni ẹ lè máa lo gbogbo ohun tẹ́ ń lò yẹn àmẹ́yàn olówó náà bú ṣe yóò wá kú ikú ẹ̀ ò tún ní wá da ẹ̀yìn ò tún ní wá da títí fi kan àrọ́mọdọ́mọ kí wá láǹfààní ohun tá a fẹ́ ṣe fún èmi bẹ̀ yín mo fadé orí mi bẹ̀ yín mo fi gbogbo ohun téèyàn lè fi bẹ̀ yín tẹ́gbọ̀ mo fi bẹ̀ yín ẹ tú àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ ẹ dákun. ọ̀rọ̀ nu kábíyèsí ṣé ń tọrọ nǹkan kan lọ́wọ́ yín ṣé a lè fi nọ́mbà yín sí orí fídíò. kí ló fà á ẹ jẹ́ kí nọ́mbà mi wọlé sórí ẹ̀. ẹ ṣé kábíyèsí. gbogbo ẹni bá ní ìbéèrè kan tó fẹ́ béèrè kí wọ́n pè mí kí wọ́n bí mi. ẹ ṣé kábíyèsí. ohun tí ò da kò da ni kò lórúkọ méjì. kò lórúkọ méjì. ò ká sì tọ́ra wa sọ́nà. wọ́n ní ẹ tú àwọn ọmọ wọn ilẹ̀ ẹnu ẹranko àgùntàn bẹ̀ wọ́n ní tẹ́lẹ̀ fájáṣe wà wọ́n ní tẹ́lẹ̀ lẹ́lẹ́dẹ̀ fún náà wà. ohun tí wọ́n lè fi ọ̀gà. ẹyẹ ọ̀gà. ọ̀gà ẹranko ọ̀gà. ẹyẹ tí wọ́n ń pè ní alágẹmọ. alágẹmọ. ó wà ṣé ẹ rí àjò wà tó ṣe wípé ẹni tó bá láyà ló lè ṣe ọ̀kan màlúù tẹ́ ń wò yẹn lásán owó wa tẹ́ ń wò yìí èèyàn lè mú 100,000 500,000 oyè yín kó fi jó oògùn tó bá lò àṣírí ẹ̀ ó máa bò ní owó la máa ń jẹ lówó fi máa ń wáyàn kan tí o bá jẹ èèyàn ẹ̀mí olú ẹ̀ ni ó máa wá ẹ káàkiri ni ó máa fìyà jẹ. yóò máa fìyà jẹ. owó là ń jẹ. tún àwọn ọmọ ilé ọ̀rọ̀ ló gbọ́ yìí. abẹ́yìn ni o kì í ṣe pé a fakọ sí o. ẹ dákun. ẹ ṣe àánú abiyamọ. nígbà tí. ẹ dákun abẹ. ẹ tún mọ bá a pàdé lórí akọtún ètò ní ìkànnì yìí kan náà mo sọ fún yín orúkọ mi ò yí padà Akínṣọlá Nurudeen Adékúnlé náà lórúkọ tí mò ń jẹ́ Alhaji orúkọ ni wọ́n ń pè ní mọ́tàgbàmọ́lẹ̀ 1 Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́
gbọ́ wa kò ní di nígbà tẹ́ tó máa pàdé bàbá mi tí mo ti dánmọ́ wọn gbogbo tẹ́ bá fẹ́ gbọ́ lákọ̀tún ẹ jẹ́ kí n máa gbọ́ pé lọ bá bàbá wa bá wa béèrè nǹkan báyìí bá wa béèrè nǹkan báyìí kẹ́ ẹ gbé jáde gẹ́gẹ́ bí ẹ̀yin kan ṣe máa ń sọ fún mi wípé alàgbà Abíọ́dún Adékànbí nígboro Ìbàdàn kí n má fi wọ́n lẹ̀ tí n sì fi wọ́n lẹ̀ bàbá mi kan ògúnnágbòǹgbòǹnà ọmọ Yorùbá náà ni mo tún jókòó títí mo tọ́lọ́ tó ní kí n ṣàwárí wọn yìí ojú òní tì yín àdẹ̀ ní dolódì lẹ́yìn ara wa nígbà tá a tún mọ̀ pàdé lórí ètò mi ọjọ́ mi ọjọ́ rẹ̀ mo sọ pé ẹ ṣé o. ayọ̀ mi kún o ṣe rí gbogbo ohun tí a sọ tí ẹ bá gbọ́ ẹ ò ní pasán láyé ẹ ò ní pàdánù ẹ ò ní pòfo gbogbo bí tẹ̀ ń fẹ́ láti dé ẹ ó débẹ̀ ẹ ó débẹ̀ ẹ má jà dẹ́kun para wa ká tó lo owó rárá o kò jọ àṣírí ń bẹ lọ́dọ̀ àwọn ẹni tó láṣírí ṣé ẹ rí omi tá ń lò yìí lásán àṣírí ni tí o bá ní ìgbàgbọ́ sí ta ni ó jí tí ò ní fi tomi ṣe iyọ̀ ta ni ó jí tí ò ní fi tiyọ̀ ṣe ta ni ó jí tí ò ní fẹsẹ̀ tẹ̀lẹ̀ ó ti tó wa ó tó wa táṣírí ó sì máa bò àmọ́ nǹkan tá lò bù ṣe táyé wa ó wá di rádaràda ẹ̀gbọ́n ìyá mi kan ló sọ̀rọ̀ ó máa ń mu ṣége nínú ṣẹ́pẹ̀ ìyá mi wá bínú sí ń jọ kan pé kí ló dé tó jẹ́ wípé ọtí ní gbogbogbà ó ní ṣẹ́jọ́ mi ni èmi mo ní kí bàbá mi sọ mí ní ìrádà ni ṣebí bàbá mi ló bí mi ló sọ mí ní ìrádà ni mo á ń ṣe rádaràdà ó ní ṣebí bàbá òun ló bí òun ló sọ òun ní ìrádà ló fi ṣe rádaràdà káàkiri àní ṣe rádaràdà ṣẹgbọ́ ẹ dákun ká gbẹ̀mí ara wa kò mú oore wa ẹ gbọ́ nísìn bí nǹkan kan bá ní Ọlọ́run ọba yóò dá wa lóhùn gbogbo ọ̀nà táwọn wáwó gbà ní ti dáadáa rè gbogbo ọ̀nà tí ń dẹ́kun pààyàn ẹ jọ̀ọ́ abẹ́ wa ẹ jẹ́ ká fi sílẹ̀ mo bẹ̀ yín ni o ìdọ̀bálẹ̀ ni ò tó nǹkan wa bí ṣẹgbọ́ mo fìkúnlẹ̀ àbí a máa bẹ̀ wá ire fún gbogbo wa ire o ire o ire o. ẹ̀tọ́ ọmọnìkejì tó wà lọ́wọ́ ẹ tètè dá padà torí ẹ̀san àké. bẹ́ẹ̀ ni o ẹ̀san òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíáfúnrúdìn akíṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíniníyèpè ní sàkíyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ́ ń ṣe ìjọba lé lórí gbogbo kọ́ ṣẹ́yìn náà fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ tí wá jáde sórí igbá o lagodo solid foundation theatre and media concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun. bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kájọ gbé e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741. ẹ̀jẹ̀ afẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa.